Only Jesus TV. Ọba Solomoni Ọba Solomoni Ọba Solomoni ẹ̀mélòó ni mo pè yín ẹ̀mẹ́ta. Ẹ wò ó, Yorùbá sọ pé kokoko báyìí làárọ̀ fàdítì. Bàbá takú ti Jésù wọ́n ti jáde o fún Ọba Solomoni lórí àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ tá a lè pè ní careless talk. Àwọn ọ̀rọ̀ tí ò fi bẹ́ẹ̀ mú làákàyè lọ́wọ́. Ẹ má bínú o, mi sọ pé ẹ̀ ní làákàyè o. Gbogbo ẹ̀yin tí ẹ bá mọ Ọba Solomoni ẹ jọ̀ọ́ o, ẹ bá wa pè wọ́n sí àkíyèsí o, torí Yorùbá sọ wípé ipò àgbà là ń bá gbà. Wọ́n dẹ̀ tún sọ pé àgbàjá kì í báwọ jẹ́, àbí ṣe bí àwọ náà ni àbáwo. Ẹ̀yin tí ó bá yé ẹ jọ̀ọ́ ẹ lè bá mi ṣe àtúnṣe ọ̀rọ̀ yẹn. Àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ tó kù díẹ̀ káàtó tó dẹ̀ ta bá bàbá takú ti Jésù tán dẹ̀ tó fi tàbùkù àwa kìrìsìtẹ́nì, àti pé gan nínú ọ̀rọ̀ Ọba Solomoni ó fi hàn pé wọn kì í ṣe kìrìsìtẹ́nì. Ó ti hàn gbangba pé wọn kì í ṣe kìrìsìtẹ́nì. Àwa kìrìsìtẹ́nì tá a jẹ́ àgùntàn ó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀. Evangelist Síkẹ̀ náà dáhùn o, ṣùgbọ́n ẹ máa gbọ́ gbogbo ẹ̀ torí fídíò yìí fọ́nrán méjì ní tẹ́ máa wò tí Ọba Solomoni tó ṣe tí bàbá takú Jésù náà tán dẹ̀ fi dá wọn lóhùn. So gbogbo àwa kìrìsìtẹ́nì pátá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan. Ẹ dẹ̀ bá mi share fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lọ viral gan, kó lè ran àwọn kìrìsìtẹ́nì tó kù, kó lè ràn wọ́n lọ́wọ́. Lóòótọ́ Ọba Solomoni kì í ṣe kìrìsìtẹ́nì, ẹni tẹ́ bá dẹ̀ fojú kìrìsìtẹ́nì wò wọ́n, àwọn gan wọ́n ti nínú ọ̀rọ̀ wọn wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn ò kì í ṣe kìrìsìtẹ́nì o. Wọ́n bá ní church wọ́n kàn ní church as a company ni o, tí wọ́n rànù, tí wọ́n invest, tí wọ́n ń get revenue láti bẹ̀, tí wọ́n fi ń pawó pé ilé iṣẹ́ lélẹ̀ kì í ṣe ilé ìjọsìn sí Ọlọ́run alààyè. But ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù, ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́, kẹ́ wá lọ wò ó. Ohun tẹ́yin náà bá wá rí sí ẹ já pàdé ní comment section. Ẹ ṣé, yóò dára fún wa. Ó yá lókè lọ́hùn. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ lóore sí gbogbo ènìyàn pátápátá. Ẹ tún kú gbogbo àkókò yìí o, gbogbo àkókò yìí, gbogbo ojú gbogbo ọkàn ni mo kí níbikíbi tẹ́ ti lórí ọ̀fẹ́ láti wò mí, láti gbọ́ mi. Yóò dára fún wa in Jesus mighty name. Mo kí àbúrò mi Evangelist Noah Ìsìkẹ̀. Mo fi orúkọ rẹ̀ kí gbogbo ẹ̀yin ajìjàǹgbara ní ọ̀nà Kristi pátápátá. Michael Makanjọlá, Fati Okodoro, òtítọ́ ìgbàgbọ́. Mi lè dárúkọ gbogbo yín tán, mo kí gbogbo yín ní orúkọ Ọlọ́run alààyè wípé ẹ kú ṣe Olúwa, ẹ ò ní sọ ìjọba Ọlọ́run nù. Àtọkùnrin àtobìnrin tí ẹ̀ ń kéde ìrere Kristi tẹ́ ẹ fẹ́ kó bàjẹ́, mo kí yín dáadáa. Mo pè àkọlé fídíò kúkúrú ní ìrònú aṣiwèrè. Ìrònú aṣiwèrè, ìrònú aṣiwèrè. Ẹ rí, tí a bá ń sọ fún wa wípé ọ̀pọ̀ ọ̀rọ̀ tá a bá ń sọ ń gbà mí ọlọ́gbọ́n ló lè yé, kò lè yí òpè ènìyàn. Onírònú kì í sì sábà ní àròjinlẹ̀ lórí ọ̀rọ̀ mi bí kò sí oníròrí. Ṣùgbọ́n tá a bá wá pé àwọn oníròrí tí a bá rí wípé àwọn kan ń gbé ọ̀rọ̀ lúgbó, ẹ jẹ́ ká lọ fún wọn ní ìrònú aṣiwèrè. Mo fẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ Solomoni yìí, bí Ifá Solomoni àbí wòlíì Solomoni whatever. Mo fẹ́ ká kọ́kọ́ gbọ́ náà kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ. Ìjọ tó tọ́ ni ọ̀run rere àti ọ̀run àpáàdì, ṣé kò tọ́ ló wà? Àbí àkànwò mọ̀ bọ́ ṣe kọ́ sínú ìwé tá a kàn sẹ́kùn pé fún wa tá a sì ń tẹ̀lé, ṣé kò tọ́ ni ọ̀run rere àti ọ̀run àpáàdì wa? Bàbá fẹ́ sọ yálùsù. Ọlọ́run àwọn kìrìsìtẹ́nì ló fọ̀ ju ọ̀run rere àti àwọn ọ̀run kìrìsìtẹ́nì, but ọ̀run rere yẹn àti inú iná yẹn àwọn kìrìsìtẹ́nì nìkan ló wà fún, àwọn ló lọ nínú, because Ọlọ́run wọn ló ń sọ̀rọ̀ personal Ọlọ́run tí wọ́n ti kì í sọ Ọlọ́run tó dá ayé àti ọ̀run, tó jẹ́ wípé Ọlọ́run wọn ìṣe ló impersonate ọba tó dá ayé àti ọ̀run. Ọlọ́run kìrìsìtẹ́nì nìkan ló ní iná, òun ló dẹ̀ ní àpáàdì láti máa fi dẹ́rù bá àwọn ọmọ ẹ̀, torí pé ó jẹ́ ọba tí ò ní ìfẹ́ àwọn ọmọ ẹ̀, òun ló bá tó fi ń dáná sílẹ̀ dè wọ́n. Ó wá pé àwọn ọmọ ẹ̀ ní àgùntàn, so kí ni tó máa àgùntàn? Àwọn dìndìnrìn, òun ló máa ń fọ́ lórí ìwọ Ọlọ́run bẹ́ẹ̀. Ìdí nìyẹn tó fi ń pa wọ́n tó wọn lè jà, tó ń bèèrè pé Ọlọ́run máa gbà wọ́n. Ọlọ́run tó sọ fún Jésù gbogbo kan gbé Jésù sá fún Hẹ́rọ́dù, òun ni gbogbo wọn jókòó tì tó ń dúró dìbò máa gbà wọ́n. Hallelujah. Ẹ ṣé, àgùntàn ni wá, a kì í ṣe ewúrẹ́, àgùntàn tá sì jẹ́ onínú tútù àti ẹni tó ní àlàáfíà ni wá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n àfi gbogbo ẹnu sọ wípé Ọlọ́run tí àwa ń sìn kò lè gbà wá, ṣùgbọ́n tí kò bá gbà wá tó yé yín, kó sì yé gbogbo àwọn òrìṣà tẹ́ ń bọ, ó yé gbogbo àwọn Ọlọ́run kéékèèké, àwọn ṣìgìdì tẹ́ ń bọ wípé àwa ò ní tẹríba fún wọn. Ẹ̀sìn gbogbo ẹni tẹ́ bá wo fídíò yìí, ẹ máa share, ẹ sì máa sọ pé Jesus is the way. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí náà. Níbo ni wọ́n tẹ̀ ti kọ́kọ́ rí ẹ̀rọ yẹn wípé
ọlọ́run dá iná fún àwa ènìyàn from the beginning primarily ọlọ́run dá iná nítorí àwa ènìyàn ṣùgbọ́n nítorí èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ tí wọ́n ṣubú la ṣe dá láti dé ibi ìjìyà fún wọn. àmọ́ tá a bá wá rí ẹni tó jẹ́ pé kọ ìlànà ọlọ́run sílẹ̀ tó lọ yan ẹ̀mí ẹ̀. ibi tí mo ń lọ gan nìyẹn. ta ló sọ fún ẹ pé àdúrà ò kí ń gbà? mi sọ nílànà mi nílànà Kristi àdúrà ń gbà. ìwọ tó ń wò mí àdúrà rẹ máa gbà, ètò gbà ò ní bàjẹ́. ẹ̀yin tí a ti fi ẹ̀tàn mú kúrò nínú ìgbàgbọ́ nínú ọmọlẹ́yìn Kristi, mo bá yín kẹ́dùn lọ́pọ̀lọpọ̀. àsìkò tí ì lọ láti ronú pìwàdà kó o padà sí ilé ológo, kó o má lọ jìyà ayérayé kó o tún lọ pàdánù ìjọba Ọlọ́run. ẹ̀yin tí wọ́n sì ń kàjọ ọpọlọ ẹ̀ lọ́wọ́, ẹ̀tẹ́tí kẹ̀yà mi létí yín. ẹ jẹ́ ń bẹ̀ lórí ọba Solomon yẹn. ẹ̀yin Kristẹni kérúbù and sẹ́ráfù, especially ẹ̀yin obìnrin tẹ́ ń pe mánù sí chọ́ọ̀chì káàkiri, ṣé ti rí i pé kì í ṣe Kristẹni? ṣé ti mọ tó jẹ́ báyìí? ìyẹn di ọwọ́ yín, ẹ̀yin lẹ mọ tó pa yín pọ̀. then Artemis bàbá àtọba Solomon ni wọ́n gbàgbọ́ pé Jehovah Yahweh kì í ṣe Ọlọ́run. wọ́n ní Ọlọ́run tó dá ayé àtọ̀run, wọ́n ní Ọbàtálá ni. mo ti ẹ̀gbọ́n gbà tẹ́ sọ wípé Ọlọ́run àjèjì, Ọlọ́run àwọn Ísírẹ́lì òun ni Ọlọ́run Yahweh, pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ilẹ̀ wa. àwa wá ń sá ẹ̀rí pa àwọn kan piss me off lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àfẹ́ kọlu àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa. bọ̀ mo wá kíyèsí àwọn MS bàbá àti irú Solomoni àtàwọn tó kù ara wọn, wọ́n fo fẹ́ǹsì wá sí ìlànà ìṣẹ̀ṣe ni, wọn kì í so níṣẹ̀ṣe. ìlẹ̀kẹ̀ Ifá lè wà lọ́wọ́, lè wà lọ́rùn, but àlùkìmbà mùsùlùmí ó wà nísàlẹ̀. ọpọ́n Ifá lè wà lọ́wọ́ wọn, àlùkùránì wà níkùn wọn. wọn kì í ṣe oníṣẹ̀ṣe. adley lẹ́ẹ̀fì rí àràbà méjì mẹ́ta tó wà lórí platform tó ń kọ̀ndẹ́mù Christian tàbí mùsùlùmí. mo sì ń bọ̀ fúlẹ̀ lórí MS bàbá tó ló dùn mí pé ilé tó mọ tó ti ga dókè ó fúnra ẹ̀ wò dànù. náà ní kúkúrú, mo bẹ̀ àdúrà ń gbà ní ìlànà Kristi. tí kì í bá gbà àwọn ènìyàn onímọ̀ gbà á, tí kì í bá gbà àwọn ènìyàn onímọ̀ lọ sólókè, tí kì í bá gbà àwọn ènìyàn onímọ̀ kúnlẹ̀ ìjọsìn lójoojúmọ́ ní gbogbo ọjọ́ ìsinmi. ẹnìkan ní kò sí Ọlọ́run àfi Ọlọ́run ilẹ̀ Yorùbá. àdẹ̀fẹ́ tẹnu àbùkù bá àwọn bàbá wa, ṣùgbọ́n ẹ̀yin ọmọ tẹ́ ń sọ̀kò sóòrù léyìí ẹ gbóhùn onílé. ẹni Ọbàtálá Ọbàtásì ọba takuntakun ló dá gbogbo ènìyàn pátápátá, àbí ṣèjú ẹ̀ onídẹ̀ẹ́sẹ̀ kó ọmọ Yorùbá lọ sínú Ògbólógbòmọ̀ṣọ́ títí tí àwọn ológun fi wá lọ kó wọn jáde. Ọlọ́run tó lajú rẹ̀ lẹ̀ tọ́jú Ọlọ́run ilẹ̀ Yorùbá tó dá ayé àtọ́dá gbogbo ènìyàn, Kristẹni kakọ́ ló wà náà ọmọ yẹn o, kò rí wọn gbà jáde, kò rí wọn gbà jáde. ẹ bọ̀gún ẹ rúbọ ẹ ṣe gbogbo ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lọ́yọ̀ọ́, àwọn ọmọ yẹn ò jáde àfìgbà táwọn ológun gbégbèsẹ̀. ẹ má jẹ́ ká tì máa tẹnu ba bẹ̀yẹn. ntẹ́mi sọ fẹ́ lánàá Kristi pé má gbà kí wọ́n gba ìlànà Kristi lọ́wọ́ rẹ̀. ẹ jẹ́ ká lo Psalm 14:1. aṣiwèrè wí ní ọkàn rẹ̀ pé kò sí Ọlọ́run. wọ́n bàjẹ́ wọ́n ń ṣiṣẹ́ ìríra, kò sí ẹni tí ń ṣe rere nínú wọn. obìnrin kan gbé Bíbélì dání jò nínú àwọn tí wọ́n fo fẹ́ǹsì wá yẹn. ó ń ka Psalm 23, Olúwa ni olùṣọ́ àgùntàn òun kì yóò sáláì ní tó dáa. ń gbòdè ibìkan ló bá bẹ̀rẹ̀ sí ní ṣépè. ó ní ìjọ tó ti ń ka sáàmù yẹn, Ọlọ́run òjò olùṣọ́ àgùntàn kò gbọ́ tóun, bó ṣe ń ṣépè fún Kristẹni ló ń ṣépè fún Jésù. ìwọ náà gbọ́ ohun tó sọ. Bíbélì pé Jésù pé, Bíbélì pé Jésù pé mo mọ àwọn àgùntàn mi sì mọ̀ mí. ẹ ti mọ̀ wá lágùntàn, ẹ sì mọ olùṣọ́ àgùntàn wa. ìwọ tó jẹ́wúrẹ́ wá ń ka olùṣọ́ àgùntàn rẹ, ó sì fẹ́ dá ẹ lóhùn. bí òun ẹbí máa ń sọ ewúrẹ́ kó gbà tó àgùntàn lọ jẹ̀nà ó, kò lè dẹ́ ẹ lóhùn. kò pọ́síbù. dúró sí ìsọ ewúrẹ́ rẹ, mọ́ fò fẹ́ǹsì wá, mọ́ wọ̀ Jésù mọ́ra. ẹni tó bá ti ní sọ̀rọ̀ rí, tó la wàhálà kọjá rí, tó ti gbàdúrà tí Jésù dá lóhùn, kò ní bá yín dábàá pàdúrà kì í gbà, kò ní bá yín dàpà pé kò sí Jehovah, kò ní bá yín dàpà pé kò sí Jésù. nítorí pé ẹ̀yin opportunity lẹ́ni lẹ́fi débi tẹ́ ẹ níyẹn, lẹ́fi ní káwọn èèyàn mọ́ gbàdúrà mọ́, kán sáà dúró gédégbé, kò sádùá. Ọlọ́run tó dá ayé àtọ̀run, wọn gbàdúrà sí wọn kì í sìn, wọn kì í béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀. tó ire o, má jẹ́ tán gba ìgbàgbọ́ sọnù lọ́wọ́ rẹ̀. ìrònú tí ò ń gbọ́ yẹn, ìrònú àwọn aṣiwèrè ni. wọ́n ní Kristẹni Ọlọ́run dá iná àtọ̀run àpáàdì fún. ìrònú èèyàn gidi kọ́ o, ìrònú àwọn aṣiwèrè ni. mi ò gbọ́ ẹnikẹ́ni o, ṣùgbọ́n ìwọ Kristẹni, má jẹ́ kán gbàgbọ́ lọ́wọ́ rẹ̀. ìwọ tẹ́ ti gbàgbọ́ lọ́wọ́ rẹ̀, padà sẹ́yìn. má jẹ́ kí kó ka ẹ mọ́nú rúdurùdu àti inú òkùnkùn yìí. ọ̀rọ̀ ìsítí fún gbogbo àwọn tí
a ti yí lọ́kàn padà sí ìlànà mìíràn kúrò lẹ́yìn Kristi. Ẹ gbọ́ ọ̀rọ̀ sí tí yìí. Mo pe àkọlé ọ̀rọ̀ mi ní ẹ̀kọ́ òdì. Ẹ̀kọ́ òdì. The book of Romans chapter 16 verse 17 and 18 òní ẹ jẹ́ ká mú lò. Ará, èmi sì ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ń kọ́. Ẹ sì kúrò ní ìsọ̀ wọn. Nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sin Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì ní ọkàn dà. Praise the Lord. Hallelujah. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí. Mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé wa wípé a ò ní pàdánù ayé, a ní pàdánù ìjọba Ọlọ́run. Bó ṣe máa rí nìyẹn in Jesus mighty name. Mo kí wa lọ́pọ̀lọpọ̀ gan. Ọba Solomon, ẹ kú dédé àkókò yìí. Mo rí fídíò tẹ́ ṣe fún àwa Kristẹni padà, kí n má sọ pé fún èmi. Mo appreciate the word of encouragement tó wà ń bẹ̀. Kẹ́ ẹ tó sọ ni mo ti ṣe fún àwọn tó fẹ́ pe ọlọ́pàá pé kò sí ìlànà yẹn nínú Kristi. Kálẹ̀ wà lórí péjì mi, ẹ ti rí fídíò yẹn ever before kẹ́ ẹ tó ṣe tẹ́ ṣe jáde. Fine. I appreciate you for that. But mo fẹ́ kẹ́ ẹ di kinní kan mú ṣẹ́. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí ò bá ní ìfìdímúlẹ̀ nínú òwe kankan? Ẹ má sọ nípa tí àwa gbàgbọ́. Nígbà tí a ti kó àwọn ọmọ lọ l'Ógbómọ̀ṣọ́, lẹ ti bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ kan pé dèdèrìn ni àwọn Kristẹni. Ìdí nìyẹn tí wọ́n ṣe ń pa wọ́n nípakúpa pé kí wọ́n wo man tí wọ́n pa tí ṣe tíṣà yẹn. Ẹ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò. Torí pé jẹ́ Kristẹni kan ni wọ́n ṣe pa. Wọ́n pa ẹlòmíì náà. Muslim wà láàrin wọn, oníṣẹ̀ṣe wà láàrin wọn. Ẹ má jẹ́ ká máa fi nǹkan kan yọ ara wa nígbà tí ìṣòro kan bá dé tó kan gbogbo ará ìlú. Ẹ má jẹ́ ká torí pé ká ń ṣe content. Nítorí content tá a fẹ́ ṣe, nítorí a pẹ́ fẹ́ pé customer sọ́dọ̀ wa, ẹ má jẹ́ ká sọ àwọn ọ̀rọ̀ ìdíbàjẹ́ sí ara wa. That word dèndìnrìn ní ìmọ̀ tẹ́ lè mú jáde. Nínú èyí tẹ́ ẹ ṣe kí n tó sọ̀rọ̀, ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn. Èyí tẹ́ ẹ ṣe kí n tó sọ̀rọ̀, wọ́n béèrè lọ́wọ́ yín, ǹjẹ́ ọ̀run rere wà àtọ̀run àpáàdì? Ìdáhùn yín ni wípé ọ̀run rere àtọ̀run àpáàdì Ọlọ́run àwọn Kristẹni ló scam wọn. Òun ló pè wọ́n ní àgùntàn. Ìtumọ̀ àgùntàn sí ní dìndìnrìn. Àwọn sàkósàkó inú ẹ̀ ni mo fẹ́ mú jáde pé ìdí nìyẹn tí wọ́n dẹ̀ fi ń pa wọ́n nípakúpa, torí pé àgùntàn dìndìnrìn ẹni tí ò lọ́pọlọ ni wọ́n. Ìyẹn ni mo ṣe jáde sọ̀rọ̀. Nígbà tẹ́ tún máa wá dáhùn padà, that word dìndìnrìn, àgùntàn wà nù Bíbélì, a ní olùṣọ́ àgùntàn, a sì mọ̀ pé àgùntàn ni wá. Gbogbo ọmọ Yorùbá pátápátá dẹ̀ lọ́mọ ẹranko. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Òbí ń já ara àlódò, Olúbísí ọmọ ẹranko yáyọ. Alọ́mọ wá, alọ́mọ ẹkùn, alọ́mọ kìnìún olólàájù, alọ́mọ àgbódèrè. Ọmọ ewúrẹ́ létí jẹ ní gbàgede. Bẹ́ẹ̀ ni wọ́n wà lóríṣiríṣi. Ṣùgbọ́n àgùntàn táwa belongs to, fine, àti fẹ́ràn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ jù. Ṣùgbọ́n dìndìnrìn, that word dìndìnrìn, ọ̀rọ̀ ìdíbàjẹ́ ni. Bóyá ẹ wá lè fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ fún wa nínú ìwé tẹ́tíkà. Ẹ̀kejì, Ọlọ́run wa tó mọ̀ọ́mọ̀ scam wa, ibi tẹ́ ti rí kà, bó dìídì dáná nítorí àwọn ọmọ rẹ̀ torí pé kò fẹ́ràn àwọn Kristẹni. A lot of you, thousands of people lẹ́ máa ṣì lọ́nà pẹ̀lú àwọn ẹ̀kọ́ yẹn. Èmi àti yín ò lè níjà Ọba Solomoni rárá o. Tó bá yẹ pé 2021 ló ti wà lórí mídíà, tí n bá bùkéré máa sọ pé 2015 mo ti wà lórí mídíà. Lọ wo Facebook mi dáadáa. 2015, 16, 17, 18, 19 mo ti wà lórí mídíà. Gbogbo COVID-19 yẹn tí mo sì wà ní UK, mo sì wà lórí mídíà. Now, bóyá àwọn ọmọ kéékèèké yẹn lẹ wá ń bá wí tọrọdún 3, ọdún 2, ọdún kan ni wọ́n ẹ̀ṣẹ̀ gun orí mídíà. Since tí mo ti wà lórí mídíà, mi ò rẹ́nìkan tó ṣẹ̀ mí tí mo mú lọ ilé ẹjọ́ rí. Mo fẹ́ play fídíò kan fún ẹ Ọba Solomon. Ẹni yẹn kó handcuffs rẹ̀ lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n bí ní Christian àti àgùntàn, gbogbo wọn tó fẹ́ dìde ìdájọ́ àbọ́lọ́pàá gbé, mo ní kò sí ní tó jọ.
jẹ́ ń pí ẹ̀ díẹ̀ ó pọ́sibù ká ẹ ti rí. máa ń ṣe dáadáa ó dé ọ̀dọ̀ pásítọ̀ tí wọ́n pè ní pásítọ̀ Takuti Jésù. ẹjọ́ tó lọ lọ́run tẹ́ bá ti wọlé ẹ má bá mi ṣí ẹ rẹ̀. arábìnrin yìí ló wá sórí ètò kan tí wọ́n pè ní ọmọ ẹ̀dẹ́bà. ó wá ṣàlàyé wípé ọ̀kan lára àwọn pásítọ̀ ní ibojì òkú. mi ní fẹ́ kógun púpọ̀ àwọn tó rí ti rí. ó ní ọmọ ẹ̀dẹ́mà pìrìsẹ́ńtà ní rédíò ó lọ gbé interview ẹ̀ tó ṣe pẹ̀lú àwọn ẹnìkan ní Adó Èkìtì. ọ̀gbẹ́ni yìí àáfàá yìí tó ń sọ̀rọ̀ yìí Adénúgba Rahim ó wá gbé nítorí wípé àwọn ọ̀rọ̀ òdì ẹ̀kọ́ òdì tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn tí mò ń sọ̀rọ̀ lé lórí ó gbé ọ̀rọ̀ ó gbé fọ́tò mi sí ó wá ní Takuti Jésù ló ṣẹlẹ̀ sí ní ilé èèyàn l'Adó Èkìtì gbogbo ayé lórí wọn dìde fún ìjà àtogun mo ní kò sí nǹkan tó jọ ṣùgbọ́n mo tọ́jú fídíò yẹn lọ́jọ́ ọ̀la ó lọ break ẹ̀ down ìgbà tí wọ́n padà lọ wò ó láti lo against ẹ̀ bọ̀ ó sì wà ní ìtọ́jú níbi àtọ́jú ẹ̀ sí. èmi ò bá wọn fọlọ́pàá mú yàn rí èmi ò ń bá yàn ṣépè fún ènìyàn ẹ béèrè mi dáadáa ní kúkúrú a ò níjà o ẹ mọ̀ nígbà tẹ́ ẹ sọ ọ̀rọ̀ tó kan ta lọ lọ́run lọ́jọ́ wo wípé ẹ ti wá àwọn ayé rí ẹ ti mọlé wọn káwọn èèyàn máa mú bóyá mílíọ̀nù iye kan wá ta lọ lọ́run mọ̀ jáde fún yín nítorí pé ọ̀rọ̀ yẹn ó ti ń lòdì sí ẹ̀sìn ìbílẹ̀ tí kò dẹ̀ ní proof fún rárá. náà tẹ bá lẹ̀ kí n ṣe kìrìsìtẹ́nì ẹ̀ kí n ṣe mùsùlùmí ẹ̀ kí n ṣe oníṣẹ̀ṣe tẹ ní òtítọ́ ni ẹ̀sìn yín òtítọ́ yẹn gan ni mo á fẹ́ kẹ́ ẹ máa proof ẹ má fi èké sí ẹ má sọ wípé báyìí lọ́lọ́run wá sí rí tí ẹ bá ti ní ẹsẹ̀ bíbélì ẹ ó fi gbé tàbí ìwé mìíràn tó sọ fún wa pé dìndìnrìn ni wá àti pé ọlọ́run wa ó scam wa ni àti pé kò sí iná àtọ̀run àpáàdì ire o kò síjà o ẹ tún lè sọ̀rọ̀ mí lórí ilé mo lè má da yín lò mọ́ ṣùgbọ́n kókó tí mo fẹ́ fà ní pé ọ̀rọ̀ òdì ìdíbàjẹ́ ẹ má jẹ́ ó tẹnu yín jáde gẹ́gẹ́ bí ẹ ṣe pera ní ọ̀jọ̀gbọ́n yóò dára fún wa. ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí pátápátá àná ọlọ́run ní fi wá sílẹ̀ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ìjọba ọlọ́run kò ní bọ́ mọ́ wa lọ́wọ́ lórúkọ Jésù. bàbá Takuti Jésù adúpẹ́ ipò àgbà òun ni wọ́n fi hàn gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì kì í ṣe pé wọ́n jẹ́ nítorí pé wọ́n jẹ́ àgbàlagbà nìkan ṣùgbọ́n nítorí pé wọ́n jẹ́ kìrìsìtẹ́nì wọ́n ní ẹ̀mí Ọlọ́run wọ́n jẹ́ àgùntàn so wọ́n dẹ̀ hùwà gẹ́gẹ́ bí àgùntàn lótìtọ́ àti ní òdodo. torí náà ọba Solomoni àní kẹ́ má ṣe bísínẹ́sì yín o àní kẹ́ má wá owó ṣùgbọ́n nípa ti kìrìsìtẹ́nì ẹ jọ̀ọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ní ìkóríta yẹn ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ ṣé gbogbo àtàdìjọ wo fídíò lẹ́ẹ̀kan sí ohun tẹ́yìn náà bá fídíò yìí ẹ̀yin náà ẹ jẹ́ ká sọ ní comment section yóò dára fún wa ẹ bá wa like comment kẹ̀dẹ̀ share bákan náà láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.